ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọdẹ Òdùnbí. Mo kí yín tẹ̀sọ́ mo kí yín tológun pé níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò mà ní di, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. àwa láwọn máa wá o, ẹ̀yin náà láwọn máa bá, lọ́lá ṣèdùà ikú báyìí kò ní wá gbéṣẹ́ o. Ìròyìn ìpàjáwìrì kan ni mo mú wá, ìròyìn yàjóyàjó kan ni mo mú wá. ẹ jọ̀ọ́ níbikíbi tẹ́ ẹ bá wà, ìyá mi létí yín o, ẹ gbà mí o, wọ́n fẹ́ pa mí ni o. Ẹ dúró, ó ṣe jẹ́ pé bíi ariwo ẹgbàmí láyìn ló wà ń tàn sí, because as at àná ọ̀rẹ́ ní náà lẹ́gọ̀ọ́ sí yes àná, ìròyìn tó lọ ni à ń gbọ́ pé arákùnrin kan, ọ̀gá ọlọ́pàá kan pariwo pé ẹ gba òun o, pé àwọn ajínigbé gbé òun. Now another one tún rèé o, tó tún fẹ́ fún o, tó kígbe pé ẹ gbà mí o, wọ́n fẹ́ pa mí o. Ta ló tún sọ bẹ́ẹ̀? ẹ̀yin ènìyàn mi, arákùnrin kan ni o ló pariwo pé wọ́n fẹ́ pa òun ni o, wípé kí àwọn ará ìlú gba òun. Arákùnrin kan ló pariwo pé àwọn èèyàn kan ni wọ́n fẹ́ pa òun, wípé àwọn èèyàn pàtàkì olóyè kankan, àwọn nọ́ọ̀dẹ́bù kankan ló fẹ́ pa òun o, wípé kí aráàlú dákun kó gba òun, pé tóun bá kúrò níbí ó ṣeéṣe kí wọ́n gba ẹ̀mí òun. ẹ̀yin èèyàn mi, olóṣèlú ni. ẹ wo, mò ń bọ̀ ẹ̀rí ọ̀nà pọ̀, ẹ wo olóṣèlú ni, ẹ má bá mi ká lọ. Arákùnrin ló lahùn, ó pariwo, ó sọ wípé ẹ gbà mí o, Pọfẹsọ Wálé Ọládàpọ̀ àti àwọn thugs ẹ̀, ó ní wọ́n fẹ́ pa òun ni o, àti honourable member, ìyẹn former caretaker, wípé honourable Ṣẹ́gun Adéfioyè ni o, ìyẹn former caretaker and the PA, wípé and the PA to the former vice chairman honourable Adesanmi Emmanuel. The name is Fatai Ibitoye. Ó ní àwọn èèyàn ni ó fẹ́ pa òun o, wípé wọ́n fẹ́ pa òun. Arákùnrin sọ̀rọ̀, ó ní wọ́n àtáàkì òun ni o. Táwa ló dẹ̀ sọ̀rọ̀ yìí, orúkọ arákùnrin yìí ni orúkọ arákùnrin yìí tí ó pariwo wípé kó gba òun yìí, òun náà ni honourable Fatai Ibitoye. Ó ní wọ́n fẹ́ pa òun ni o. Ó ní orúkọ arákùnrin tó pawọ́pọ̀ fẹ́ pa òun ni honourable Fatai Ibitoye, ìyẹn PA sí former vice chairman wọn. Arákùnrin wa tẹ̀síwájú o, ó ní honourable Wálé Ọládàpọ̀ yìí rán àwọn ẹrú ikú rẹ̀ láti pa òun ní hòtẹ́ẹ̀lì tí òun tún kọ́ ni o, ìyẹn ní hòtẹ́ẹ̀lì ẹ̀ tó kọ́. Ó ní wọ́n fẹ́ pa òun níbẹ̀ ni o, ìyẹn tani, ó ní expert leaders ló fẹ́ pa òun. Ó ní àwọn olórí yẹn ló fẹ́ pa òun o, wọ́n fẹ́ pa mẹ́mbà wọn ni o, apex leader ló fẹ́ pa òun o. Ó ní orúkọ arákùnrin tí wọ́n dẹ̀ fẹ́ pa yìí ni honourable Ọlálékan Ọláwálé, a local executive member sí ẹgbẹ́ PDP, ìyẹn local executive council. Òun ni o, òun ló kígbe bẹnu tó sọ pé wọ́n fẹ́ pa òun ni o, wípé kó jọ̀ọ́ kí àwọn èèyàn kó gba òun o. Arákùnrin yìí ó ní òun jáde du ipò lọ́wọ́lọ́wọ́ báyìí fún ipò chairman ní Ilé-Ifẹ̀ East local government ni o. Ó lóun jáde du ipò fún chairman ní Ilé-Ifẹ̀ East local government, ìyẹn ní Òkè Àgbò. Ó ní bẹ́ẹ̀ ni òun ti jáde du ipò yìí o. Ó ní ọkùnrin yìí ní pé wọ́n fẹ́ pa òun ni o. Ó ní pé ṣùgbọ́n Ọlọ́run ló yọ òun o, wípé wọn ò bá ti pa òun, kò ṣe mímọ̀ ṣe òun o tàbágbára tóun ní, bí kò ṣe pé Ọlọ́run ló yọ òun, pé wọ́n lé òun títí débi pé wọ́n fẹ́ pa òun.
wọ́n lé òun níbi tí òun wà, kódà òun ò rántí gbé mọ́tò, ó lóun fún wọn ní mọ́tò wípé sòfà tó jẹ́ pé ẹ̀mí òun ló ṣe kókó, wípé ẹ̀mí òun ṣe kókó sí òun o, wípé bákan náà ó jẹ́wọ́ o, ó ní bí wọ́n ṣe pa lára wọn nìyẹn o, pé bọ́ ṣe pa èèyàn kan ní ara wọn nìyẹn o, ìyẹn mẹ́mbà. Ó ní bí wọ́n ṣe pa ọ̀nàrẹ́bù Ọdúnayọ̀ Onípẹ̀, ó ní bọ́ ṣe pa ọ̀nàrẹ́bù Ọdúnayọ̀ nìyẹn o, wípé ọpọlọ yẹn náà ọ̀nà yẹn náà ló fẹ́ lò láti fi pa òun. Ó ní pé bí wọ́n ṣe pa ẹni yìí, nìyẹn o, ìyẹn ní 2001. Ó ní bí wọ́n ṣe pa nìyẹn. Ó ní now wọ́n ti fẹ́ pa òun. Ọlábàt ló láàmù, ìyẹn ní orúkọ ìnagijẹ tó ní kí àwọn ará ìlú gbà òun pé wọ́n ti fẹ́ pa òun o. Ó ní normally náà tí a bá fẹ́ sọ ṣẹ́rí àwọn tá a mọ̀ pé ó ba ìlú yìí jẹ́, politician, àáfàá, babaláwo, àwọn ní gan ló ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, torí nígbà tó ti tọwọ́ bọ̀ ìbọ̀kúbọ̀ ìgbà yẹn ni o. Now arákùnrin tẹ̀síwájú, ó ní báyìí ni wọ́n ṣe pa ọmọ ẹgbẹ́ ní Mọ̀rẹ̀ division, ìyẹn ní Ilé-Ifẹ̀, ìyẹn ní police station tí ó wà ní Ilé-Ifẹ̀, Mọ̀rẹ̀ division. Èyí tẹ́ bá jọba Ifẹ̀ ẹ máa mọ̀ bẹ̀rẹ̀ rárá. Wọ́n ní ibẹ̀ ni wọ́n gbà tí wọ́n ti pa arákùnrin yìí o, pé ibẹ̀, ìyẹn arákùnrin àkọ́kọ́, ó ní ibẹ̀ ni wọ́n lé ọ̀nàrẹ́bù yìí dé, ìyẹn ọ̀nàrẹ́bù Ọdúnayọ̀ ti dé nígbà yẹn tí wọ́n lé dé, pé ṣùgbọ́n nígbà tí wọ́n máa lé e débẹ̀, instead kí àwọn ọlọ́pàá tí àwa pè ní àwọn tó ń dáàbò bo ìlú, instead kí wọ́n dáàbò bo arákùnrin, ó ní níṣe ni wọ́n ti arákùnrin yìí jáde fún àwọn thugs láti pa ni o. Arákùnrin wo nìyẹn? Ìyẹn ọ̀nàrẹ́bù Ọdúnayọ̀ tí wọ́n pa ní 2001. Ó ní bí wọ́n ṣe ṣe nìyẹn o, pé tí wọ́n fi pa ọ̀nàrẹ́bù Ọdúnayọ̀ ní 2001. Ó ní nǹkan yẹn náà ló tún wá lò fóun o, wípé kí gbogbo àwọn ènìyàn kí wọ́n dákun kí wọ́n gba òun o, póun ò mọ tó ṣẹlẹ̀ o. Ó ga o, ṣé ẹ ti rí ẹyẹ ènìyàn mi? Ṣé ìrì tàbí sọ fún yín pé Yorùbá nation la fẹ́? Ẹ wo àwọn politics bó ṣe para wọn láì ṣe díẹ̀, ẹ wo bó ṣe para wọn nípakúpa, nítorí kíni? Ṣé nítorí ipò yìí náà? Ṣé nítorí owó yìí náà? But ká má purọ́ náà, ohun tí yẹn náà mọ̀ ọ̀jẹ̀ lóye, nítorí pé gbogbo wọn ó ní ohun tó máa ti jẹ tojúbọ̀ tó fi wá di pé wọ́n fi ń le, tó fi ń fi táwọn thugs fi ń le. Ó ní àwọn tó lé òun fẹ́ẹ̀ tó 10 tó ń lé òun, ṣùgbọ́n Ọlọ́run ló yọ òun. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ṣé ìdí tàbí sọ pé Yorùbá nation la fẹ́? Ṣé ìdí tàbí sọ pé òmìnira ilẹ̀ Yorùbá la fẹ́? Nítorí pé a ti mọ̀ pé kò sí nǹkan kan táwọn ilé ìfẹ́ ṣe bí kò ṣe wípé kó ba ìlú jẹ́ ni. Ẹ wo ẹ̀yin ènìyàn mi, ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Yorùbá nation náà ni, no retreat, no surrender. A máa fi ṣe ìdágbére nítorí pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé. Ó dàbọ̀.